àwọn kan ló tag ní fídíò yìí. Nínú ìjọ alásọ̀rọ̀ fún nǹkan yẹn ti ṣẹlẹ̀ kí ló dé ṣẹlẹ̀ ń bí fídíò tẹ̀ ń wò yìí ni wípé wọ́n ní ọmọ bàbá tó ní church òun àtàwọn alàgbà nínú ìjọ tí wọ́n jọ ń jà lórí èmi ni mo fẹ́ sọ lórí ìṣẹ́yìn lórí kẹsọ lórí. According to nǹkan tí mo gbọ́ wọ́n ní bàbá tó lọ́lọ́run tọwọ́ ìdá church sílẹ̀ bàbá yẹn ti jọ́ lọ́run nípè so gbà tí bàbá yẹn jọ́ lọ́run nípè àwọn alàgbà wá fa ẹnìkan kalẹ̀ láàrin wọn pé ẹni kó máa tukọ̀ church lọ ṣùgbọ́n àwọn bàbá yẹn sọ wípé ogún bàbá òun ni òun bẹ̀ ní ètò láti jogún ẹ̀ ìgbà tó jíjà nìyẹn. Now lábẹ́ comment section ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló ti ń sọ̀rọ̀ wípé tí bàbá bá ní nǹkan tí bàbá yẹn jọ́lọ̀ ní pé in a normal way ọmọ ní ètò láti jogún bàbá ẹ̀ oníṣòwò níwọ̀n bàgbà tó yẹ pé arógún bàbá yẹn dẹ̀ ni church yẹn jẹ́ pé kò sí nǹkan tó bá dínú tó bá jẹ ogún church yẹn pé torí ara property bàbá ẹ̀ ni pé ìnáṣọ̀ tó jẹ́ pé tí bàbá ká ní bàbá ní mọ́tò kó tó ṣaláìsí kó nílé kó tó ṣaláìsí kó ní companies kó tó ṣaláìsí ọmọ náà ni wọ́n máa ní kó jogún àwọn nǹkan yẹn so tó bá jẹ́ bàbá yẹn náà ló ní church kó tó ṣaláìsí ara properties bàbá yẹn ni ṣùgbọ́n nǹkan tèmi wá fẹ́ sọ tó jẹ́ tèmi èrò tèmi ni wípé ẹ̀yin tẹ́ jẹ́ bàbá tọ́lọ́run máa ń tọwọ́ yín dá ìjọ sílẹ̀ bẹ́lẹ̀ èmi bá ní kó tó di pé torí kíní kò dọ́jọ́ kíní kò dóṣù kò sẹ́ni tó mọ àkókò tẹ̀ kó tó di pé àkókò yìí máa dé èmi bá ní kẹ́ máa gbé àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé ẹ bá Ọlọ́run rìnrìn àjò ẹ̀mí nípa ẹni tó máa tukọ̀ ìjọ tẹ́ bá lọ tọ́lọ́run bá ti fẹ́ ni ẹ hàn yín ẹ fa ẹni yẹn mọ́ra ẹ máa fojú àwọn ẹni yẹn mọ àwọn nǹkan tó yẹ kó mọ̀ àwọn tó wá máa ṣe ẹlẹ́rìí nígbà tẹ́ bá lọ tán ẹ jẹ́ kí wọ́n mọ̀ nípa ẹni yẹn ẹ bẹ́ẹ̀ bá tẹ̀ lámọ́lẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ nípa ẹni yẹn ẹ dẹ̀ lè kọ́ sílẹ̀ ẹ lè tàkà láti dárì tó bá yẹ pé ẹ tẹ̀ wá ní jẹ́ kẹ́ni ẹ̀gán tí ì mọ̀ wípé òun ló máa tukọ̀ ìjọ ẹni dárì yín tó yẹ pé ẹ̀yin kan lẹ́ mọ̀ kẹ́kọ̀ọ́ wípé ẹni yẹn sí nígbà mọ̀ pé tẹ́ bá papòdà táwọn ìbá padà ń túlé wọn á túlé kan àkọ́júkọ́ nìyẹn ẹ̀kejì ni pé bóyá kẹ́ ẹ ní àwọn ìjọ àbí àwọn tí ó máa ṣàkóso irú nǹkan bẹ́ẹ̀ ní bí a conference ní kí n pè ó bí a district ní o pé òkè o bí àwọn district wọn máa ṣàkóso àwọn nǹkan bẹ́ẹ̀ pé ìjọ tó wà lábẹ́ wọn tí ẹni tó Ọlọ́run tọwọ́ ìgbẹ́jọ yẹn kalẹ̀ bá ti papòdà kí district ní ìlànà tó máa tẹ̀lé láti yan ẹlòmíín sínú ìjọ yẹn ó lè jọmọ alàgbà náà ló máa padà jà lọ́wọ́ ó dẹ̀ lè jẹ́ ìkan nínú àwọn tí ó wà nínú ìjọ ṣùgbọ́n kó ṣáà jẹ́ ẹni tí Ọlọ́run lọ́wọ́ sí tọ́lọ́run lò ní tòótọ́ lọ́sìkìnì tí ń ṣẹlẹ̀ lóòótọ́ tèmi gan ti witness rí tó yẹ pé nígbà tí bàbá yẹn kú ẹni ọmọ ẹ̀ tí ó yàn fẹ́ jọ lórí kò capable láti jọ lórí ṣùgbọ́n nítorí pé ó rò pé ogún ni church jẹ́ ó kó àwọn kan sọ̀dí wọ́n lé ẹni tó yẹ kó jọ lórí wọ́n lè lọ ṣùgbọ́n sì lẹ́yìn ìgbà tán lẹ́yìn ẹ lọ nǹkan ṣe kí ni nǹkan ò dàbí mọ́ torí ẹ lè fẹ́ tọ́lọ́run pè bẹ́ẹ̀ tó pè rẹ̀ and kádà sọ tòótọ́ ìjọ ò kì í ṣe ogún church ò kì í ṣe ogún ọ̀rọ̀ church kọjá pé bàbá mi ló dá sílẹ̀ mo gbọ́dọ̀ jogún ẹ̀ no ẹni tọ́lọ́run bá yàn pé ó máa ṣe ló gbọ́dọ̀ ṣe mi ò ní wípé ọmọ ò lè ṣe ọmọ lè ṣe wáyé pòun lọ́lọ́run yàn tọ́lọ́run lọ́wọ́ sí àbúrò lè ṣe aráta tó dẹ̀ mọ̀ nípa church rárá Ọlọ́run lè darí wà kó wá ṣe ṣùgbọ́n kó sáà ti jẹ́ wípé nǹkan tó ilé tọ́lọ́run fọwọ́ sí tó wà nínú ìbámu ìlànà Ọlọ́run ó lè yẹ pé nǹkan tẹ́mi sọ ẹ̀ ẹlòmíì máa sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n láàrin mi àti ń sà mà kí ni ẹ̀yin rò pé ó yẹ kó jẹ́ ojúṣe sírú nǹkan bí eléyìí kí ni ẹ̀yin rò pé ó yẹ kó ṣe ọmọ lè jogún church ni àbí ọmọ ò lè jogún church ẹ jẹ́ kí n mọ̀ ní abẹ́ comment section. This is Ajomade. Bye for now.